Agbaletu lètò ìròyìn fún gbogbo ọmọ Yorùbá nílé lóko lókè òkun. Ẹ máa gbọ́ ẹ tẹ́tí lóko. Very Davido David ọmọ Adeleke ọmọ ọkọ aṣebi ọmọ ọkọ ọmọ akin aṣebi akin ìròyìn tẹ́ máa gbọ́ ní òwúrọ̀ yìí ká tó tẹ̀síwájú ẹ kú òwúrọ̀ ń bẹ̀ o ẹ̀yin ará ilé ọ̀dẹ̀ ò dàbí ṣe dáadáa la bá yín àwa lọ àwa dé ẹni bá ní a má bọ̀ nìkan là ní dẹ́bà David ọmọ Adeleke ẹ kúkú mọ̀ pé àbúrò bàbá rẹ̀ òun ni gómìnà ìpínlẹ̀ Ọ̀ṣun ó rawọ́ ẹ̀bẹ̀ síjọba ó faraya ó bínú ṣùgbọ́n kò ṣẹ̀ bí bíbélì ṣe sọ ìwé mímọ́ bíbélì sọ pé bínú o àní o má bínú ṣùgbọ́n má ṣe ṣẹ̀ ẹ̀yìn ọ̀rọ̀ yìí ní arákùnrin Davido olórin yìí olórin tàkasúfè ẹ kó mọ̀ àwọn orin náà ẹ mọ̀ bí ẹni mowó ni kì í ṣe ẹni ẹ gbéná wò lójú kẹ́ ẹ tó mọ̀ ẹ̀yìn Davido sọ pé ìpínlẹ̀ Ọ̀ṣun kò ń ṣe ibi tó yẹ ká ti máa bára wa jà ó ní kò yẹ ẹ jẹ́ kí n fòyìnbó sọ ó ní kò yẹ kí ìpínlẹ̀ Ọ̀ṣun jẹ́ battlefield ẹ̀yìn ilẹ̀ orísun rere ni orísun wàrà àti oyin ní ìpínlẹ̀ Ọ̀ṣun ẹ má sọ di ilé ogun ẹ má sọ di ilé ọ̀tẹ̀ ẹ má sọ dojú ogun mọ́ wa lọ́wọ́ àwọn ọ̀rọ̀ David ni mo sọ yìí o ẹ má jẹ́ kí ìpínlẹ̀ Ọ̀ṣun wá débi tí a wá di pé ilé kìíní ń kojú ilé kejì àwa yàdá àyà ké ayé ohun ìjà olóró sí ara wa torí pé èmi ń tẹ́lẹ̀ yìí èmi ń títọ̀ ọ̀hún torí pé a fẹ́ dìbò a fẹ́ yan adarí a fẹ́ yan gómìnà Davido báwọn èèyàn sọ̀rọ̀ ó jẹ́ ká mọ̀ pé ní ìpínlẹ̀ Ọ̀ṣun àwọn ohun kan wà tí àwọn ìjọba tó ti ṣe níjọba àbúrò bàbá rẹ̀ tó ti ṣe ó sì jẹ́ ká tún mọ̀ pé nígbà tí ìjọba ìpínlẹ̀ Ọ̀ṣun nígbà tó ń ṣe ohun rere ohun ribiribi ohun ńláńlá ohun mèremère tó sọ ìpínlẹ̀ Ọ̀ṣun di ohun tó dára kò yẹ kí ìjọba àpapọ̀ kó bẹ̀rẹ̀ sí ní dá sí àwọn ètò náà kò yẹ kó bẹ̀rẹ̀ sí ní dá sí bí wọ́n ṣe ń darí nǹkan ní ìpínlẹ̀ Ọ̀ṣun ní àkótán tàbí ní àgékúrú kò yẹ kí ìjọba àpapọ̀ kó bẹ̀rẹ̀ sí ní kó ẹ̀yìn àwọn ènìyàn síra wọn ọ̀rọ̀ yìí ò yé mi o bóyá ẹ gbọ́ látẹnu Davido fúnra rẹ̀ ayé yín dáadáa òun ni ó tó sọ fúnra rẹ̀ wọ́n ní olóyìnbó á ní let's hear from horse's mouth ẹ̀jẹ̀ á gbọ́ lẹ́nu ọlọ́rọ̀ fúnra rẹ̀ èmi ò tó sọ mi ò mọ̀ tán a máa play fídíò yẹn fún yín ẹ gbọ́ tá a bá ti tẹ̀ sójú fídíò yẹn ẹ gbọ́ látẹnu Davido faraya o fídíò yìí tẹ́ bá wò ó sọ̀rọ̀ àwọn ọ̀rọ̀ yìí wọ́n jinlẹ̀ ṣùgbọ́n àwọn nǹkan kan tó ṣe kókó tèmi fẹ́ múnú rẹ̀ ni pé kí ìjọba kó jẹ́ kí àlàáfíà kó ṣẹlẹ̀ kí àlàáfíà jọba kí àlàáfíà kó gbilẹ̀ kí àlàáfíà ríbi dé sí ní ìlú Ọ̀ṣun o àlàáfíà ìpínlẹ̀ Ọ̀ṣun ló jẹ wá lógún
àlàáfíà nàìjíríà pàápàá ló jọ wá lógún. Ẹ má jẹ́ kó dàbí ejò tó ń jẹ fún ìyá rẹ̀. Ẹ mọ̀ pé ejò kan á máa jẹ fún ìyá wọn. Àwọn ejò kankan tó bí wọn, wọ́n ní wọ́n á jẹ fún ìyá wọn jáde bá a ti gbọ́. Tó bá wá jẹ́ bẹ́ẹ̀ ni, èwo ni kí a máa tún máa jẹra wa lẹ́sẹ̀ torí ta ló fẹ́ darí wa? Ayé ti lajú jù báyìí lọ. Ẹ jẹ́ á tẹ̀síwájú nínú ètò òṣèlú. Davido sọ̀rọ̀, èyí ò sọ̀rọ̀ orin o. Ẹjọ́ á gbọ́ látẹnu rẹ̀. Us as the youth campaign mobilization team, to assure our people, our own demographic, which is the youth, of our views on the forthcoming election. I speak to you today not just as Davido, but as one of your own, as a voice for our people. I understand the tension and emotion surrounding this election, but I urge everyone to remain calm. Very important. We've been calm for how long? Might as well stay on this, our train. It has never affected anything. Don't forget, we've won this thing twice before. No shaking. And to our daddy from Imo State, I say this with respect, sir. I have heard rumors suggesting that there are moves to interfere in the Osun State election, or use the state as a political battleground to prove a point. I do not present these claims as facts, but I appeal to you, sir, to use your influence to promote peace and allow the people of Osun choose their candidates freely. We have mutual connections, and I have a deep connection to Imo State. My wife, Chioma, is from the state, which makes this appeal more sincere. Please, let Osun remain peaceful. We say it again, please, let Osun remain peaceful. Òun lẹ ti gbọ́ òun. Gbogbo ọ̀rọ̀ tó sọ, ọ̀rọ̀ tó mọ́pọlọ wá ni, ọ̀rọ̀ tó ní làákàyè ni, ọ̀rọ̀ tó ní ọgbọ́n ni, ọ̀rọ̀ tó ní òye ni. Tó bá wá jẹ́ bẹ́ẹ̀, kò wá yẹ kí a fi ṣèbínú o. Kò yẹ ká wò pé ó ń tẹnu ọmọdé jáde. Ọ̀rọ̀ àgbà lọ̀rọ̀ tó sọ yìí. Àwọn bí tèmi di kókó inú rẹ̀ mú bẹ̀ jù, tó kàn mí gbọ̀ngbọ̀ngbọ̀n, tó kàn mí tó tì mí lógiri gangan. Òun níbi ẹ jẹ́ kàlàáfíà ó jọba. Ó lè jẹ́de Gẹ̀ẹ́sì ló fi sọ, ṣùgbọ́n níbi ayé lajúdé yìí mo mọ̀ pé gbogbo ẹ̀yin tẹ̀ ń bọ̀ wá gan. Agbaletu níyín nínú èdè Gẹ̀ẹ́sì. Ẹ̀yin lẹ mọ̀ oyún ògbé nínú karahun. Tó bá di ká fọ́ òyìnbó, ká tu púpúpúpú, ká fọ́ púlùpùlù. Gbogbo ẹ̀ náà ló yé yín. Ẹ̀jẹ̀ á tún gbọ́ ní ẹlẹ́nu rẹ̀. We have our integrity to show for it, and we have our diligence to show for it. But I did feel it was very important. Ẹ wo àlàáfíà ìjọba Ọ̀ṣun ò jẹ wá lógún. Ẹ jẹ́ ó tún dọ̀sán ká tún pàdé lórí ìròyìn tí ó tún kàn. Àlàáfíà o.